Abọ́láńlé Abísóyè rẹ̀wò ọmọ Àwòbòtú ìyá Bàràká àyàwó Núgà o ọmọ Àwòbòtú ogójì ọdún ṣóun lómi ṣe ọmọ Àwòbòtú ọlọ́jọ́ bí ìwọ ni mò ń kí o ọmọ Àwòbòtú o. Ewì ọjọ́ bí ni mo tún gbé dé ilé aláṣẹ àtolùdarí Bamanoff Pastries lèmi ń lọ ní jẹ́jẹ́. Olórí Ọ̀túnba Ṣẹ́gun Awónúgàrè wọ́n ròyìn rẹ̀ fáráyé. Abọ́láńlé Abísóyè ọmọ Àwòbòtú ni ẹ̀ẹ̀kan péré lọ́jọ́ bí èèyàn máa ń wáyé lọ́dún. Gbogbo September 3 lọ́dọọdún lọ́jọ́ bí Yeye Abdulmalik. Ẹ wo ayẹyẹ ogójì ọdún rèé o. 40 years lọ́lọ́jọ́ bí òní ṣe yìí tọ́pẹ́. CEO Bamanoff Pastries iṣẹ́ olùkọ́ tó ń ṣe òní dìṣẹ́ fún ọ láṣẹ Elédùmarè ọba. Nǹkankan òní ṣe ọ́ nǹkankan òní ṣẹ̀mí rẹ̀ ara ọpẹ́ ni kí wọ́n bí ni kí a tún ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí ni. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n bí tí wọn ò dúró gba orúkọ lọ́jọ́ súná. Ọ̀pọ̀ èèyàn ni ò rántí ọjọ́ bí ẹ̀. Àwọn èèyàn lóríṣiríṣi ti ránṣẹ́ wá o pé kí n máa kí ọ ní kíkí ìtọ́mọ kọ. Àwọn bíi Awóbòtú Dẹ̀yìndé, Awóbòtú Awolọ́lá, Yèyé Oge Ọmọ́wùnmí, Ayé Adékọ́yà náà ti ránṣẹ́ àdúrà wá wípé wàá ṣọdún mọ́dún nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra. Ọlọ́run kọ̀yà àmúyẹ Olúwa ń kọ́ wọn ní kí ire gbogbo máa bá wọn gbé títí dọjọ́ ayé gbogbo. Ìwòyí ọdún kẹwàá rèé tó ṣe 30 ayé gbọ́ọ̀rín sí mọ̀ ń kọ ayọ̀ lọ́jọ́ bí èyí jẹ́. Nítorí ọlá ńlá ọkọ rẹ Ọ̀túnba Ṣẹ́gun Awónúgà ni mo ti fẹ́ máa kì ọ́ délédélé ilé bàbá rẹ ni mò ń rè. Ìlú ṣì ní Waterside ni mò ń rè o ẹ̀yin ènìyàn wa. Ọmọ ìlú ṣì ọjà owó ọjà ọmọ ògìdó aṣọ olóko lẹ́wọ̀ obì àgàdí àlékùwọ̀ ọdún egungun ńlá tí ṣọpọ́n gbòrògbòdò ògbélẹ́yìn ọmọ òrukàn ọmọ òdúdú ń gbòròmù akélóko kẹrù ó bara lé akélọ́nà kẹrù ó bara ọ̀nà ọmọ àjẹkọ̀ráwò egungun ẹni ńlá lẹ́rìí ọmọ agaramúdà níwájú ọba ọmọ ọlọ́jà ìdùgbà ọmọ ẹlẹ́kùn gbọ́mọ̀ ọmọ ọlọ́jà mọ́ta ọmọ ọlọ́jà mọ́ra ọmọ ọlọ́jà mọ́yà wá gbowó nílé ọmọ olówó joyè méjì ó tún retí ẹ̀kẹ́ ẹ̀ta ọmọ òjòyè kóyè ehun ní jẹ ọmọ epo táwọn tọ́lọ́fà ọmọ ẹ̀ta aṣú ẹ̀ta kòkò ọ̀tá ètè bọ́rẹ̀ wọ̀n yányá ọmọ ògún kọran nílé àárọ̀ ọmọ nílé bágun kan ògún ọ̀nà ọ̀run ọmọ ògún àwò àjígbowó gbẹ̀ǹdẹ̀kẹ́ ìbà ògún tó sámi ní kẹ́kẹ́ ọwọ́ ìbà ògún tó sámi ní àbàjá ọrùn ìbà ògún tó dá àtọ́tọ̀ ìdí mi kí n lè rohùn máa ṣoge. Ìyá ẹ̀ náà fi sá ó ti ṣe 40 lọ́wọ́lọ́wọ́ ó ṣe 50 ó ṣe 70 ó ṣe 90 100 jù bẹ́ẹ̀ lọ́lá ọlọ́run ọba. Ìdààmú kéré tóbi kò ní wọlé rẹ̀ máa ṣàmì ńlá wẹ́ni irógun ẹjọ́ o wẹ́ni irógun àbámọ̀ ni mo sọ. ẹ̀yin èèyàn ẹ bá mi kọ́lẹ̀ dì í mú gbogbo ọjọ́ kẹta oṣù kẹsàn-án lọ́dọọdún lọ́jọ́ bíi olórí Ọ̀túnba Ṣẹ́gun Awónúgà àyàrè Abọ́láńlé Abísóyè Yeye Bàràká Yeye Abdulmalik Nọ̀físà dìrún dìgbà fún ọ máa ṣàmì àdúrà o. Bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún ọ wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídàgbọ̀n lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.